káàkiri tẹ́ tí wò wá ṣàlàáfíà ni ẹ̀yin tí wá káàkiri ẹ̀yin tẹ́ wò wá ní ìlú Nàìjíríà ń bí akínyìn lẹ́kọ̀ọ́lé nìbàdàn tíà lákùrẹ́ lọ́ṣogbo nílọrin káàkiri akínyìn ẹni jẹ́ wípé orí ẹ̀rọ ayélujára ni nílùú Amẹ́ríkà United Kingdom ní Dubai ní Canada káàkiri akínyìn èmi ọmọ yà àbúrò yín náà ni a ti dé bá ṣe bá dé ìjíròrò yìí là a ti dé lójú àwọn òmàwòrán yín ìlú Ìbàdàn láwà mi ò dẹ̀ dá wà ń bàdàn o mo wà pẹ̀lú àwọn tèmi bá ṣe máa wà gbogbo gbà Láwálé àti gbẹ̀ngẹ́gbẹ̀ngẹ́ Joshman lájọ wà ń bí mọ̀ kọ́ wọn lọ́ máa ń wà lẹ́yìn ilé tó máa yà tó máa jẹ tó ń dán wẹ́rẹ́wẹ́rẹ́ oníṣẹ̀gẹ́ náà wà ń bí bàbá lẹ́gò ẹ̀yin tẹ́ máa ń sọ wípé ẹ sì fẹ́ máa gbọ́ nǹkan ń pa olóògbé Síkírù Àyìndé Barrister ẹni ẹ fẹ́ ká máa bá yín mu agbóhùn kan tá a bá mọ̀ ẹ ṣáà fẹ́ máa gbọ́ lọ́lọ́kan jọ̀kan ẹ dẹ̀ rí fọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú ẹ̀gbọ́n tèmi Dérójú Yẹ̀kínì tó kárí gbogbo àgbáńlá ayé tẹ̀sí ń kó jẹ títí dọ̀la tẹ́ bá tẹ̀sẹ̀ máa rí bẹ̀ tẹ́ ń sọ pé ẹ fẹ́ràn ẹ̀ gidigidi gan àwa wò pé ní ìtẹ́jú kó ti Dérójú jẹ yẹn àníjẹ́ kó dúró síbẹ̀ ó ná wọn tó wọ́n sì bá bàbá náà lò gbà wọ́n bàbá ṣeré tó sì wà láyé tó wà láàyè tó dẹ̀ wà níbàdàn bíi ọwà a ti rí fọ̀dọ̀wé náà àmọ́ ẹ mọ́ bá ṣe máa ṣe ń bì á fọ́ sí wẹ́wẹ́ lọ́dọ̀ wa ń bèrè torí Ọlọ́run ṣe kí ni Ọlọ́run fà wá ṣe mo ti wà pẹ̀lú kan náà wọn bàbá mi superstar Tajudeen Akínọlá máa wọ́n pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ Tajudeen Gbélé wọ́n jẹ́ elégbè wọ́n tún wá jẹ́ bàbá lùlù náà nǹkan tó bàbá ṣe pọ̀ ẹ má jẹ́ kí èmi nìkan sọ ọwọ́ àbí pẹ̀lú mi bàbá mo kì í sà. ẹ sà. Àlàáfíà ni Tajudeen ni mi pélé ẹ má jẹ́ tí ì débẹ̀ bàbá àwọn olólùfẹ́ yín káàkiri ẹ bá mi kí wọn wọ́n wò yín lé báyìí sà. ok gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé ó dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o Ọlọ́run máa nífẹ̀ẹ́ tí yín náà o ayò ọmọ yín náà máa rà nígbà. àmín bàbá ẹ jẹ́ ká mú pápápá ẹ mọ̀ pé àwọn nǹkan tẹ̀yin mọ̀ àwo mọ̀ ẹ̀yin bá lò gbà àwọn aráalé náà dẹ̀ tún fẹ́ mọ̀ náà àmọ́ ká tó dédé pé ìbáṣepọ̀ ẹ̀yin pẹ̀lú olóògbé Síkírù Àyìndé Barrister ẹ jẹ́ ká sọ ọmọ bó gángan ní yín bó gángan nílé yín ẹ ti jáde. ọmọ Ìbàdàn ní mí. níbo ń bàdàn gangan. Abẹ́bí ládùúgbò wa. Abẹ́bí ládùúgbò wo nìyẹn fọwọ́n aráalé tó ń wò tó ń sọ bá mi ṣàlàyé díẹ̀. lérí àpò iye ọ̀sà ni Abẹ́bí yẹn wà. òpó iye ọ̀sà ibi family house Barrister kan nìyẹn ni. eré àkànnà náà ládùúgbò wa. eré àkànnà. so ibẹ̀ gangan nílé yín. ibẹ̀ gangan ni wa. ẹ ṣe bàbá àlọ́ ìdí mo lẹ́ni ṣe kékeré ṣé nìbàdàn náà ni àbí ibòmí bá mo lẹ́ni ṣe kékeré yín. mo ti kọ́kọ́ ṣe kékeré díẹ̀ kan ní Èkó ní Mùṣín. ẹgbẹ́ Mùṣín rí. àdúgbò wo lẹ́gbẹ́ Mùṣín. mo gbé alásàlátù. alásàlátù ó yẹ kí àwọn tí Mùṣín tán wò yín lé lédè tó yé wọn ní o kò ṣe lédè kí wọn lédè tó yé wọn. ẹ̀yin tàdúgbò mi lẹ́kọ̀ọ́ ní Mùṣín. Ọya Ọlọ́run tó sìn. Ọya akíyí o bàbá nìyẹn kò ní bàjẹ́ bàbá kí ló gbé yín dẹ́kọ̀ọ́. ẹ ṣe sẹ́ni ìgbà tí mo kúrò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tí mo ti kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ gbà yẹn mo ń tẹran káàkiri lẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n gbà tí mo padà sí Ìbàdàn ni mo ṣẹ̀ṣẹ̀ wá kọ́ṣẹ́ mọ́tò. mechanic. no driving. wọ́n á wa mọ́tò ibi tí mo ti ń wa mọ́tò yẹn náà ni Alhaji Kamaru tó kú yẹ ẹ̀gbọ́n mi ni ó ló kó wa débẹ̀ 1980. mọ́tò lẹ̀ ń wà ṣé ẹ̀ ń fi ṣe transport ni àbí kí lẹ fi ṣe. mo fi ṣe transport ni so gbọ́dọ̀ náà lálẹ́ báyìí mo ń lòdù Èkó lọ́wọ́ náà fi wá bá mi Tájù àwọn tí ránṣẹ́ lẹ́yìn lé fọ́ nǹkan kan tó bá di ó ní bó mọ lọ kí n jẹ́ àmọ́ lọ múlá ọkọ̀ mi ló ń lòdù lọ́wọ́ ẹ̀ ó ní níwò mo ní máa dé Èkó ó ṣe máa délé ni mo ní máa délé ni wọ́n tó bá ti dọ̀la kí wọ́n á bá wọn lẹ́kọ̀ọ́. láago mẹ́jọ lẹ fẹ́ kúrò nìbàdàn o tẹ́ ń lọ sẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ náà máa padà. màá dé padà. wà. so ó ní tí wọ́n bá ti dọ̀la kí wọ́n á bá wọn lẹ́kọ̀ọ́ pé àyè ti ṣí sílẹ̀ fún mi lọ́dọ̀ àwọn. tó lórin lẹ́yìn ni nígbà tó fi ní kẹwàá bọ̀ wọ́n iṣẹ́ ọlọ́fẹ́ kẹwàá ṣe. ẹ̀ka tó ṣẹlẹ̀ ni pé sẹ́rígbà tí mo ní mò ń ta ògúnfe lẹ́kọ̀ọ́ yẹn a ti dá wéré lẹ̀ níbẹ̀ yẹn rí. wéré lẹ̀. èmi mò ń kọrin Tírímìsírù Àjàó ó ń kọrin Isiaka Àyìndé ó
ó ń kọrin àwọn Ṣọlá Gòkè tí ìdẹ́yìn Ìbàrí gbà yẹn òun ló máa ń lù fún wa nínú ilé wa ń bẹ̀. nínú ilé yín nígbà yẹn. ṣùgbọ́n kó tó di pé gbogbo ẹ̀ pẹ́ lọ pẹ́lú mi ti padà Ìbàdàn mo ti wá ń wa mọ́tò kálájí káwọn tó wá bá níbẹ̀ pé lọ́ọ̀dà kí n bá wọn lẹ́kọ̀ọ́ olókè kò burú màá wá. ẹ̀dẹ̀lẹ́dẹ̀ padà sí Ìbàdàn jọ ẹ̀ báwo lọ́nà ọ̀nà ṣe rí ńgbà yẹn. Ṣàgámù road la ń gbà. kò sí Lagos Ìbàdàn straight. wọ́n ti ṣe express. Ṣàgámù lè máa ń gbọ̀ wọlé. la máa ń gbà ṣé o mo ṣá lọ mo dé mo ṣe dé jọ yẹn mo ṣe díjọ kejì bá múra bá lọ nígbà mo débẹ̀ bíi tí èkejì mi wílẹ̀ kan èmi náà tún rí ogun pẹ́ẹ́pẹ́ ń bẹ̀ torí bọ̀bọ̀ náà ń pè Tajudeen Aládé. Ibo lẹ lọ bá wọn ṣé Fuji Chamber nígbà yẹn torí àwọn alẹ́ mo fẹ́ kàn máa bá yín lọ mo lẹ ti lọ bá wọn. nígbà tẹ́lẹ̀ ni wọ́n á bá wọn mo lọ bá wọn ní Ọlọ́run tó sìn ní mo sìn. ní Mushin lẹ ti lọ bá wọn mo gbà ti lọ bá wọn. tí wọ́n gbà tí mo dọ́dọ́. tọ́lọ́n tó sìn ní ibi tí Barrister wà ńgbà yẹn ni. no Barrister ò sí bẹ̀rẹ̀ ńgbà yẹn bẹ̀ tí bẹ̀rẹ̀ àwọn Ṣọlá ń gbé. ok. tí wọ́n máa lọ bá wọn ní Mushin yẹn àdébẹ̀ apá wa tí wọ́n pè bíbá náà pọ̀ àwọn kan ti kú nù wa ni bá a ṣe wà bẹ́ẹ̀ ni wọ́n á ṣe practice ẹ̀mẹ́ta lọ́sẹ̀ á wà lọ ságége Sífáwù Street ìbẹ̀ láti ṣe lálẹ́ mọ́jú tó bí abá ti máa tó padà Mushin tí wọ́n á ti ṣe practice bí oṣù méjì nígbà lájú náà ní òun ọ̀wá lé mọ́ pé eré ti bàjẹ́ àwọn Ṣọlá láwọn tó ń gbá náà ti wà òkè ọlọ́dà tó ń bá ti pè ó ní kó gbé fóònù sí ojú kó play kẹsẹ̀ tá a bá rìkọ́ọ̀dù kó ń gbọ́ lọ́hùn á gbọ́. bàbá ẹ jẹ́ kó máa yẹ̀ wọ́n ara lé ṣé Barrister ò sí lé ńgbà yẹn ni. ńgbà táwọn tí ẹ wà lẹ́yìn wọn ti kú o. ok Alhaji kan ti lọ Amẹ́ríkà. wọ́n wá wà l'Amẹ́ríkà wọn náà mẹ́ lẹ́yìn mọ́ ńgbà yẹn. wọ́n ń lò tó 4 months. àmọ́ Ayọ̀ṣọlá ti kọ́ akọ́ wọn. wọ́n ti á káwa jọ báwa náà ti ń lọ bí 18. àti wàá bí a ti ṣe practice. nígbà tó náà tálájú wa gbọ́ létí fóònù pé ó dàbí pé àwọn eléyìí ní olùpẹ́ wà òkè Alhaji padà wálé. padà wálé. ní àjẹjì dé báyìí àti practice mọ́ rárá akọ́bẹ̀rẹ̀ ní lẹ́tìrì sanni 10 lẹ́kọ̀ọ́ ìgbà gbogbo wa dúró bí igi náà fi lọ́sùn ní àmọ́ jójú àmọ́ kankan sí wájú pọ̀ tó. Alhaji ni ẹjọ́ rẹ̀ sí kankan gbọ́ sáyà bá a ṣe kó mẹ́ta lẹ́jọ́ yẹn Premier Hotel Ìbàdàn la wá sanni play níta níbi swimming pool àwa play nínú dáńgbò sálẹ̀. bàbá mi gbọ́n gbọ́dọ̀ ẹni sọ ni adé ń play níta. ó ń play níbi swimming pool wà Premier Hotel. ní Premier níta gbansasa. ẹ̀yin dẹ̀ ń play nínú ilé. àwa play nínú ilẹ̀. eléré méjì kí ló ń ṣe. nínú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó pè wọ́n lójú èsì tí o bá ṣe bọ́ta nìyẹn tá a bẹ̀rẹ̀ sí ní ṣeré káàkiri. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ìgbà wo lẹ wá kọ́kọ́ ṣe rẹ́kọ̀dì pẹ̀lú olóògbé Síkírù Àyìndé Barrister àti pé rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ ṣe. ìgbà tá a kọ́kọ́ ṣe rẹ́kọ̀dì 1981. 81 rẹ́kọ̀dì wo ni. ayé. ayé rẹ́kọ̀dì tí mo fẹ́ràn gidigidi òun ní kí bàbá ti wà l'Amẹ́ríkà ń gbà ó ti lọ síbẹ̀ yẹn ló wá padà wá fi kọrin. ayé la kọ́kọ́ ṣe nígbà yẹn. ẹ ṣé nígbà táyé yẹn dé gbòòrò ńgbà yẹn ó dàgbòòrò rú. ó dàgbòòrò rú ó dàgbòòrò rú. ṣé gbà yẹn ṣówó oṣù lẹ wá ń gbà lọ́wọ́ Barrister ni àbí báwo ni àbí ẹ ṣáà ń ṣiṣẹ́ báwo ni àárín yẹn ṣe báwo làárín yẹn ṣe jẹ́. a máa ń ṣiṣẹ́ lóòótọ́ gbà yẹn a gbowó oṣù rí tá a bá ṣeré láàrin ọ̀sẹ̀ méjì a máa ṣe àìsùn 12. àìsùn 12 nínú ọ̀sẹ̀ méjì. torí Monday la máa wọlé Tuesday ọjọ́ kejì àti òtún bọ̀ ọ̀tà ó tó di Monday tó bọ̀ ká tó wọlé. ẹ̀dẹ̀ ń ṣeré lójoojúmọ́. lójoojúmọ́ àìsùn a máa play ní Lake Sport níjọ́ Tuesday lébùté mẹ́ta a máa play ní Surulere night club lẹ́yìn New Stadium dákọ́sì. bẹ́ẹ̀ni. so eré ìta Thursday Friday Saturday Sunday eré ìta ni. àìsùn dẹni. àìsùn ni tó bá di Monday àtúnwọlé tó bá tún di ọjọ́ kejì àti òtún bọ̀ ọ̀tà àti ń ṣe nìyẹn. bàbá nígbà tẹ́ ẹ̀ ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ sọ wọn tó jẹ́ ẹjọ́ wàánú ẹgbẹ́ ńgbà yẹn bóyá sì wà láyé ni ò bóyá ti ṣaláìsí ní ẹ bá mi dárúkọ wọn tẹ́jọ́ wàánú ẹgbẹ́ lásìkò tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀ ń ṣayé nǹkan kan bẹ́ẹ̀ ni. àwọn kọ̀ọ̀kan sì wà torí irú bọ̀dà Kọ́lá Alágogo yẹn ó sì wà wọ́n kàn ti dàgbà
wọ́n sì wà ní Ifọ̀ náà wà báyìí. So àwọn kan náà tún wà bẹ́ẹ̀ yẹn tó ipá náà wà lù tó yẹ sìn àwọn kan wà tó ipá wé náà wà nínú wa. tọ́ba náà ti rẹ́kọ̀dì mélòó lẹ bá olóògbé Síkírù Àyìndé Barrister rẹ́kọ̀dì mélòó lẹ jọ ẹni ayé lẹ fi bẹ̀rẹ̀ mo mọ̀ pé sórí American Express a sì ń bọ̀ yẹn náà rẹ́kọ̀dì mélòó ni ẹ bá olóògbé Síkírù Àyìndé Barrister lẹ́jọ́ ṣe àmọ́ pé ẹni ayé lẹ fi bẹ̀rẹ̀ tọ́ba náà ti rẹ́kọ̀dì mélòó tẹ́jọ́ ṣe. rẹ́kọ̀dì tá a jọ ṣe orí 100. tẹ́jọ́ ṣe. torí pé àwọn tó lọ àwọn ará dojú tán lọ yẹn rẹ́kọ̀dì tí wọn ò ju bíi 12-13 lọ táwọn fi débẹ̀. so láti gbà láwọn sì ti débẹ̀. rẹ́kọ̀dì wo ló kọ́yìn tẹ́ bá olóògbé Síkírù Àyìndé Barrister èwo lẹ ti dúró èwo lẹ rò bẹ́ẹ̀ rántí tẹ ká lè fojú wò èwo lẹ rò bó jẹ́ èyí tẹ ṣe last tó yẹ pé gbogbo dimension. ẹ ṣe dimension náà. àjọṣe. wow fún Fantasia ńkọ́. àjọṣe Fantasia. wow ẹ ti ṣe gbogbo ẹ̀tàn gbọ́n ẹ̀ tó bá yẹ pé ẹ ṣe Fantasia. àjọṣe gbogbo ẹ̀ nínú. gbogbo Fuji waves nǹkan kan. ìwọ̀n bá àgbàdo kan kúrò bẹ́ẹ̀ yẹn bíi rẹ́kọ̀dì bá bíi 6-8 tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ nìkan ni oṣù bẹ́ẹ̀. ẹ ṣe dimension ṣe Fantasia ẹ Fuji ẹ ti ṣe. ṣe rẹ́kọ̀dì tó pọ̀. àmọ́ báwo lè ṣe jẹ́nu ẹgbẹ́ olóògbé Síkírù Àyìndé Barrister tó dùn mọ́ pé kò lóòótọ́ ó dà gbélégbè ni àwọn èèyàn mọ̀ àmọ́ yàtọ̀ sí ẹlẹ́gbẹ̀ẹ́ tún ṣe nǹkan míì náà n fẹ́ kẹ́ ẹ là wá lọ́yẹ̀ bí yẹn ṣe rí. ẹ ṣeun ìgbà tí nǹkan débẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ní kọ́ńplé. ṣẹ̀kẹ̀rẹ̀. nígbà yẹn ìgbà tí mo play ṣẹ̀kẹ̀rẹ̀ tí tá a bá lọ tọ̀ bí ilẹ̀ Haúsá nǹkan ibi tá a bá ti dúró tọ̀ àwọn ọkọ̀ tá a jọ máa ń ná Kánò náà nǹkan yẹn táwọn bá ọkọ̀ èrò ní bá ti rí pé wọ́n tó Barrister lójú òye àwọn máa páàkì ní pélédà náà fi mọ̀ pé dráìfà ni mi pé mọ́mọ́kọ̀ wà. tọ́lá wọn ti mẹ̀yìn tipẹ́. so ló jẹ́ láti ní ọmọ pé dráìfà ni mi ní a fi gbé mi sí di dráìfà. ẹ kọ́kọ́ fi ṣẹ̀kẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà tó yá Barrister mú kúrò nídìí ṣẹ̀kẹ̀rẹ̀ ọgbẹ́ yín ṣe dráìfà ẹ̀yin lè máa ń wa báǹdì káàkiri àbẹ́ ń wa Barrister fúnra wọn. wọ́n máa ń wa báǹdì gbà mí mo lè mọ́ wa báǹdì káwọn lọ play màá wà lájà Lábísí màá dẹ̀ gbá àwọn ọmọ rẹ̀ lọ àwọn ọmọ aláàjì lọ sí school. jáde lọ bá wọn ṣeré rárá ń gbà. gbogbo àwọn Rasaki Sakiru Sule gbogbo wọn màá gbé wọn ìdájí màá ti gbé wọn lọ torí gòsì ló mú sí. abadé school wa máa sùn ní bọ́ọ̀sì tí wọ́n bá ti dé màá yọ ẹyẹ bọ́ọ̀lẹ̀ àwọn ọmọ school yìí ti dé ẹ wọlé wáyé ìdọ̀sán náà màá tún lọ gbé wọn wálé títí gbà yẹn ní ṣe nìyẹn kó wá tó di pé wọ́n á dá mi padà sí ìdí orin gbígbè. báwo ni ẹ ṣe wáyé. wọ́n lọ play ní ilẹ̀ Haúsá lọ́dún yẹn wọ́n wá ní kémi dúró sílé kí n máa gbé Alájà jáde kí n sì máa gbá àwọn ọmọ lọ school. alájí ni bàbá amú ní olùgbàdà wọn sí ní ẹ jẹ́ kí Wáídì dúró tí kan jẹ́ méjì lẹ́lẹ̀ bá gba ìyàwó jáde ilé ó gbọmọ lọ school. alájí nínú pélé nìkan ló fẹ́ kó wà nínú ilé pẹ̀lú wọn. wọ́n ní kí Wáídì máa bọ̀ Ìbàdàn jẹ òun dẹ̀ wà Ìbàdàn ọ̀sáwà bẹ́ẹ̀ mò ń lọ mò ń bọ̀ pẹ̀lú wọn. ìgbà tí wọ́n wá dọ̀hún alájí ó mọ̀ pé òun ti fún àwọn méjì kan suspension lórí máa jà pàtí nínú àwọn ilégbè mẹ́rin tí ẹ̀ gbókú méjì tó kú gbá alájí dé Kánò tó máa play báyìí ègbè yẹn ọ̀dà ó kàn ṣe sákálá. kò balance. ó wá wo bí lágbájá láti àwọn òdòdó wà. ẹ ti fún suspension. wọn ò jẹ ọmọ ọyàn ìpíntọ́ yẹn wọ́n sọ fún wọn pé fún wọn ẹ̀yìn fún wọn sọ lájú alájú náà lọ kọ́ sọ̀rọ̀ ìjọba lónìí. wọ́n láwọn olówó táwọn ó fi ilẹ̀ fún yàwó àwọn ní ọjà tó ọmọ ní ọjà wọn wá o ṣé ẹ mọ̀ pé aláàjì gan ó wò pé irú ọ̀rọ̀ wo nìyẹn. wọn olówó fi ilẹ̀ ní òde wọn wá olókè kan sì máa lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ wọ́n pe apá ká wọ́n pe wápá àwọn ọmọ ọ̀rẹ́ ni tó lè gbérin ọmọ àbúrò mi kan Màrúfù Ìgbìmọ̀lá ara wa náà ni ó ti kú ọmọ ọjà bá ń bì ní ìyẹn ló wá ní káṣí lẹ́gbọ̀n pélé wá ni ètí gbogbo àwọn eléyìí ń pò fún lóyè. ọwọ́ kan lẹ́gbọ̀n pélé wọn. òótọ́ mọ̀ ni pélé ó ń kọrin ní wọ́ọ̀lù kan ní London ọjọ́ kan tó ń ṣẹ̀ṣẹ̀ ń wá ojú àwọn aṣọ yẹn kó ń gbogbo ẹ tó ń kọrin yẹn olókè tá a bá ti délé náà ṣe á délé níjẹ́ fẹ́ gbowó sukú àwọn ọmọ wọn ni àyíká ni pélé aṣọ tó ti ní tẹ́lẹ̀ tó bá dáa ibi ò bá dáa bí wọ́n bá tó lọ̀ kó ràn fún mi tó bá di Friday tó bọ̀ kí n lọ bẹ̀rẹ̀ play padà kí n máa gbé rìn mo ṣe délé gbé nìyẹn. ẹ ṣe bàbá ẹ ṣe mo wá fẹ́ mọ
torí gbogbo alamọ̀ kó ló gbé Sugar ní Barrister olórin bíi bàbá ò sí o ẹ bá mi ìbáṣepọ̀ yẹn nígbà tẹ́ ẹ̀ ń kọrin ẹ jẹ́ ẹ mọ̀ káwọ́ ò sí bí àwa kàn ń rin ni ẹ báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe máa ń lọ lórí stage nǹkan nǹkan tó bá dé pé ẹ̀ ń gbérin nǹkan nǹkan torí gbà mí bàbá kàn máa kọrin lọ níwọ̀n tẹ́ nígbè kọ́kọ́ ìgbà mí ìdẹ̀rẹ́ bá mi sọ bó ṣe lọ yẹn gẹ́. sẹ́rí arúgbó ọlọ́run alhamdulillah. sẹ́rí Alhaji àkàndá ọlọ́run kan ni Barrister àkàndá ọlọ́run ni tó bá fẹ́ sí rẹ́kọ́ọ̀dù ojú kìíní ojú kejì tó bá fẹ́ kẹ́ gbé wẹ̀ ní ìgbé torí àkè ṣe practice ṣùgbọ́n a máa sọ pé tó ń bá ní kẹ́ gbé gbogbo bí ègbé ni ṣùgbọ́n tó ń bá ní ẹgbé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe mistake á ní ẹbí bẹ̀yẹn lẹ̀ màá ṣe fúnra mi ìbẹ̀ tó bá kàn yín ibi báyìí ni ó ti kàn yín ìbẹ̀ ní kẹ́ dúró dé ìjọba ti ń dúró dé kí ló wọn fantasy àǹkan kan bàbá kan ń kọrin lọ ní àǹtẹ̀fígbẹ̀ gbélégbé mbẹ̀. ṣé ẹ̀ mọ̀ pé Alhaji ṣe practice kì í ṣe practice tábà ti ní meeting wà láago 6 àárọ̀lẹ̀ meeting láago 6 àárọ̀lẹ̀ bá wo àwọn kan ti fura pa ń lọ studio nìyẹn bàbá yìí ti débẹ̀ lóòótọ́ a ní a máa ṣe studio ni so rẹ́kọ̀dù mẹ́rin là ń ṣe lọ́dún kan náà oṣù mẹ́ta la fi ń ṣe nígbà yẹn. ṣé Fuji Chamber ti wà ń gbà tẹ́ ń sọ yìí sí mo fẹ́ kẹ́ bá a sọ ń pa chamber nǹkan Fuji Chamber ti wà ní sọlọ. ó ti wà 1981 la sí Fuji Chamber 1981 la sí. ta lọ́nà wá sílé ẹ̀ ń gbà ẹ̀ ṣe. YK Àjàó ará àṣẹ tó ń kọrin bí òbí yẹn. bẹ́ẹ̀ ọlọ́wà ṣe. ṣe. kí ni ìbáṣepọ̀ olóògbé kórí ẹ̀yin súnmọ́ wọn dáadáa pẹ̀lú àwọn olórin tó kù báwo ni ta ló súnmọ́ tẹ́ mọ̀ pé ìmùlẹ̀ Barrister lẹ́ni yìí o kí ni ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn olórin míì. ẹ ṣe sẹ́rí Alhaji ó máa ń kó àwọn olórin mọ́ra ó máa ń kó wọn mọ́ra ṣùgbọ́n èyí tó bá dàbí pé ó bá fọ́ọ̀mù nínú wọn Alhaji kí ó tiẹ̀ bá sọ̀rọ̀ àwọn èèyàn ni ó sun òtí ẹni jí nígbà tí ọ̀bà rọ́nà wọlé ṣe mọ̀ ṣùgbọ́n kó kó wọn mọ́ra ní wọ́n bá fẹ́ jà náà nínú ẹ mọ̀ sí bẹ́ẹ̀ yẹn ẹja ṣètò báyìí ó yẹ sìn. báwo lọ́wọ́ àti General Kollington Àyìnlá ń gbà yẹn nígbà tẹ́ ń sọ yìí kí ni ìbáṣepọ̀ ẹ jẹ́ torí àwọn méjèèjì náà lọ́ ń dún ẹ jẹ́ ká mọ bó ṣe lọ́ngbà yẹn. ṣe rí àwọn méjèèjì yẹn wọ́n jọ wà ọ̀rẹ́ ni wọ́n náà ṣé yẹn sìn ó ṣe ká jura wọn lọ díẹ̀ o ṣùgbọ́n ọ̀rẹ́ ni wọ́n ṣé o gbàdájà lójú tèmi ó dàbí pé orogún òwò ni lójú mi torí Alhaji Kollington gangan ti gbádùn Alhaji rí lẹ́yìn wọn parí ìjà yẹn tán Alhaji Kollington kan sọ pé Alhaji wọn tún bú ọ o Alhaji ni ajírasa kí ni mo tún ṣe ó ní ọ̀sẹ̀ mi ṣùgbọ́n mo ṣe rẹ́kọ̀dù báyìí kọ̀tà mo ṣe lé kọ̀tà bíi 3 mo ti ṣe tí ọ̀tà ṣùgbọ́n tí n bá ti bú ọ wọn gbọ́ tí mò ń wí ṣé yé sì Alhaji ní bisimilá gbogbo ń dábàá fẹ́ máa wí máa lọ wí sẹ́mọ̀ wọ́n jọ máa ń pàdé bí wọn ò bẹ́ẹ̀ rí wọn lọ́sàn-án gan wọ́n níbi wọ́n ti pàdé lóru tọ́lá àwọn ilé jáde lọ́sàn-án olúmú èrè. àwọn àti bàbá Commander Ebenezer bí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí gan mo fẹ́ kẹ́ bá mi sọ́ǹpa ẹ̀. Commander bàbá wa làbàṣà Alhaji Síkírù Àyìndé Barrister wọ́n dẹ̀ súnmọ́ra àwọn pẹ́kípẹ́kí gan ó pọ̀ lóògbé Alhaji bá dé agbo òbí tó bá gba máìkì lágbo òbí báyìí Alhaji ọkọ̀ style òbí yẹn gangan wọ́n sì lùlù sí ibi ẹ̀ tí ó máa ń try gbogbo nǹkan bẹ́ẹ̀. ìbáṣepọ̀ yẹn ṣe rẹ́gí. ìta ń gbọ́ ń pa torí ẹ̀yin náà lè sọ fún wa tí ìbáṣepọ̀ ẹ̀wọ̀n àti Àyìnlá Ọmọwúrà nǹkan wọ́n ní èdè àìyedè nǹkan ó wálé kò jẹ́ kí wọ́n wọlé wọn kọ́ kínní báwo ló ṣe jẹ́ bàbá torí ẹ̀yin náà lè mọ kínní bó ti jẹ́ sọ fún wa. nǹkan tó wà ń bí yẹn ni pé ṣe rí Alhaji wa gbogbo táàmì ẹ̀jẹ̀ nípa Alhaji ti wá kàwé díẹ̀ tẹ́ bá fẹ́ wọlé wọn ẹ fi lè fọ́ọ̀mù so Ọmọwúrà sí ní àwọn ọ̀kàwé lẹ́nu wọn fi lè fọ́ọ̀mù Alhaji ní ààrẹ kémídẹ̀ máa fi lè fọ́ọ̀mù ní ilé Síkírù àbáfẹ́ máa bínú lọ Alhaji ni mo pè wọ́n padà ẹ̀ má bò so òótọ́ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n ní kó fi fọ́ọ̀mù gbà yẹn àmọ́ sọ padà jẹ́ kó wọlé. ọ wọlé. torí nǹkan tá à ń gbọ́ ni kí wọ́n bínú lọ là ń gbọ́. ara kò bínú wọn padà wọn pè padà.
ẹ ṣe bàbá gẹ́gẹ́ bá ṣe wá ń ba lọ kó tó di pé bàbá ṣaláìsí bàbá lọ ọlọ́ọ̀lù òyìnbó ẹ mọ̀ kí bẹ́ẹ̀ náà lọ ṣaláìsí sí báwo nígbà yẹn ṣe báwo ló ṣe rí torí àsìkò ńlá ni torí kí bàbá yẹn tá à ń gbọ́ pé àtẹ̀tí ń gbọ́ pọ́ ti kú o ẹ̀wọ̀n ń kú nǹkan o ẹ̀yin tí ó yẹ pé ẹ súnmọ́ wọn pẹ́kípẹ́kí ń gbà yẹn báwo ni ìgbà yẹn tó ṣe rí àti pé gbàtẹ́ wá gbọ́ pé wọ́n fayé lẹ̀ ẹ jẹ́ ká mọ bí gbà yẹn ṣe rí pàápàá fẹ́yìn. sẹ́gbà tó fayé lẹ̀ yẹn tèmi gbọ́ ní Aláàjì kú tọ́lọ́ ọmọ wa kan náà ń bẹ ọmọ yẹn náà ti kú sìn ọmọ yẹn máa ń rìn gan tiẹ̀ Ìbàdàn bí ló wà wọ́n ń pè ní Ṣẹ̀kẹ̀rẹ̀ òun náà play fún Barrister last lẹ́yìn ìgbà mo kúrò bẹ́ẹ̀ èmi gan mo train ọmọ yẹn tó fi tí wọ́n fi gbà ń bẹ̀ wọn àbá ti gbà tó rárá rẹ̀ ọba rẹ̀ wọ́n á mú un lọ sọ́dọ̀ ẹ̀yìn wa kan tó máa ń ṣe practice yóò ti dára oríṣiríṣi mo ní no tí wọ́n bá ti ń kọrin kan lọ tó bá ti wà òkè style tó ń play sí náà ni wọ́n máa play lọ tó bá ti fẹ́ change ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bá change ìlú wọn ló change ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ni ó ti á wà òkè ń bẹ̀ yẹn ọwọ́ tó débẹ̀ lọ́wọ́ kan àwọn mẹ́ta àwọn wọlé jọ náà onìkan náà gbà wọ́n máa ń pè ní Ṣẹ̀kẹ̀rẹ̀ Ìbàdàn so ọmọ yẹn náà ṣe wà bẹ́ẹ̀ nìyẹn ọmọ yẹn dẹ̀ ní kò sí ní ìdájọ́ òní sọ fún mi kódà ó fẹ́ kí n tó padà bẹ̀ nígbà yẹn wo mi ṣe wàhálà kankan mọ́ nígbà yẹn tó mo ṣe yẹn ti tó so bá ṣe wá pè wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà yẹn ni. ṣóun ló wá sọ fún yín gbà tí bàbá fayé lẹ̀ ṣóun ló jẹ́. òun náà ló wá sọ fún mi ó ní Aláàjì ti kú Aláàjì kú kẹ ó ní kíníkà ti gbé nígbà yìí náà wà á rí i pé Aláàjì ti kú lóòótọ́ mo kọ́ ní mò ń lọ sí kòójọ́ náà wọ́n wá ní wẹ́dà clear wọ́n tún wá dá àwọn padà mọ́ṣúárì ó tún wá di ọjọ́ 16 tá a gbé wọn dé yẹn ọjọ́ 16 yẹn ọjọ́ yẹn náà mo tó débẹ̀ ibẹ̀ mo wà náà fi gbókùn wọn dé. àwọn ará ilé àmọ́ àwọn pé yìí tẹ́lẹ̀ fi Aláàjì ilé yẹn olóògbé Sikiru Barrister lẹ̀ ṣé tí ìjà ni àbí ẹ̀kọ́ òpó tó ni tẹ́ fi ẹgbẹ́ lẹ̀ tẹ́ fi lọ́ngbà yẹn àbí. kò kì í ṣèjà fúnra mi ni mo kàn fún i pé mi ì ṣe mọ́ torí nǹkan kan ṣẹlẹ̀ sí mi gbà yẹn torí nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn àwọn mi ì fẹ́ lọ because I play time yẹn àwọn sísá mi Aláàjì àwọn sáni mo bá ń ṣiṣẹ́ láti yé ìgbà báyìí kí n lọ yọjú sí náà kí n pé nǹkan báyìí ṣẹlẹ̀ torí ìyàwó ká ní ìyàwó mi kú bí èmi dáàdì mi náà kú ọjọ́ kẹfà ṣẹ́sì mọ̀ bá play kò sówó ọkàn àwọn àti ìgbà pé tí n bá débẹ̀ yóò jẹ́ kíní mo lọ bẹ̀ lóòótọ́ irú ọmọ tún pa fún wọn pé n bá ń lé Aláàjì wà lé wọn ò sì lè yọjú sí mi owó jẹun wí lókè mo gbọ́ gbogbo yẹ èmi kàn gbé kúrò lára ni mo tún lọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan ló sódì ọ̀rẹ́ wọn ló sanwó ọkọ̀ mi gbé wá bàdàn jọ náà ọ̀rẹ́ wọn ní a máa rí ọ tẹ́lẹ̀ pílé nǹkan kan gbà mo ní bàbá ló ṣẹlẹ̀ Aláàjì ni mo fi wá wọ́n ní tí mo rárá Aláàjì mo ní Aláàjì wọn ní ẹ tíráfù Aláàjì ti bẹ́ẹ̀ nílé torí mo fún wọn ó ríra wọn bí mo rí àjọ yẹn ó rí àjọ kejì ìyẹn ló ṣàmọ̀ sọ fún pé pélé sì ní tíráfù wọ́n ní òun tíráfù wà nílé nǹkan kan ọkàn gbígbà fún ọ ní tí ó bẹ́ẹ̀ mi ṣe wá bàdàn ni mo tó dé bàdàn àwọn fámìlì mi tó sọ̀rọ̀ sí mi ká olówó tá a bá rìn táyà bí wọ́n bá fi lè ju olè pa nínà sọ̀rọ̀ kún gbogbo kan tí mo fi èmi náà fi aṣọ ìpè òkè kódà ní wọ́n bá pèlè lẹ́kùn lé mi ní ìwò náà mo ṣe ra yọwọ́ ẹsẹ̀ mi mo ṣe kú òde mi. ló bá tó bá tó ẹ̀yin tẹ́ pẹ́ súnmọ́lé bẹ́ẹ̀ yẹn tẹ́ súnmọ́ ẹbí dáadáa tẹ́ súnmọ́ nígbà tí wàá di pé ṣé ìgbà tó wá di pé wọ́n fa ilẹ̀ náà ẹni ẹ lọ nígbà tí ó di pé wọ́n gbé òkú wọn wá àmọ́ pẹ̀lẹ́ bí kí wàá ní ìbáṣepọ̀ yẹn kò lè sí nǹkan tó dà yín pọ̀ mọ́ nìyẹn pẹ̀lú àwọn ọmọ tó gbọ́n ọmọ yẹn náà lẹ ní ẹ mọ̀ lẹ. àwọn ọmọ yẹn àwọn máa ń promise mi nígbà tí wọ́n sì wà kéde tí mo máa ń gbé wọn lọ school pé bàdá pélé táwọn bá dàgbà tí àwọn bá jẹ́ nítorí tí ń ṣiṣẹ́ náà ti lówó lọ́wọ́ pé gbogbo orí tẹ́ ẹ ṣe fáwọn èèyàn àwọn máa ṣe fún yín o tó yẹ ń sìn débi pé Aláàjì kan rí i pé nǹkan rẹ̀ pé ọmọ ohun tí ò bá wọ 19 years ọwọ́dọ̀ mọ́kọ̀ wà àkọ́bí Aláàjì mo ti kọ́ mọ́tò driving. ní Aláàjì Rasaki àbí. Rasaki ó wà 40 years mo ti kọ́ mọ́tò tí wọ́n bá ní wọ́n fẹ́ ra nǹkan lórí ìta ẹ̀mẹ́pẹ́ ẹ̀mọ́kọ̀ wà o ẹ̀ pé mi Aláàjì ó blé mu ẹ̀pẹ́ ẹ̀mọ́kọ̀ wà náà ni ẹ̀wà kan kò driver so àwọn ọmọ ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀
kí ni ìbáṣepọ̀ yín sìn. nísìn mo ti rí ohun gangan Rasaki ti pẹ́ ṣe àgbébàdàn mo wà náà bá sì wálé láti US Èkó ló máa wà ṣe mọ ọ̀nẹ́sì náà bá kàn rí àdírẹ́sì mi tó bá pè mí bẹ̀tẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ nínú àwọn ọmọ alájì Lansley tó fẹ́ ṣe ọ̀nàrẹ́bù ní gbogbo ayé òun máa ń rí mi ládùúgbò wa yẹn tọrọ ní pàdé kan lórí àyẹn ìjọ kan wá gbé màrúfù wá wọn jọ wá sọ́dọ̀ ẹni yẹn èmi àti ẹnìkan láti ẹ̀ ń sọ̀rọ̀ èmi kọ́ ní títì májídìsì yẹn kan dúró wọn ń pè mo dá pélé wọn ń pè yín ní ọkọ̀ yìí gbàdí máa dé bẹ̀ ó di Lansley tẹkọ̀ náà Samson ni ó di Samson àti màrúfù Samson tó wà kọ́lé mi ń wò àti màrúfù tó jókòó ní ẹgbẹ̀rún ó ti rẹ́rìn yó oníbọ̀dá pélé bàbá kékeré àwọn abọ́lẹ̀ wọ́n sì dọ̀bálẹ̀ kí mi ẹ̀ka rẹ̀ nǹkan kan gbà wọ ẹ̀rọ ọmọ ẹ̀ fi olùn náà ṣe dé mi lọ àti Samson wá sí Ìbàdàn àwọn ẹ̀ fún wa lówó ń jọ náà so tọ̀fìlẹ̀ onítàn bá ti wálé oníṣòwò ló wọ́n pè mí onítàn bá tiẹ̀ ti wá sọ́dọ̀ ẹni ọ̀rọ̀ àwọn pè mí mo ní òbúrú àtìgbà yẹn táwọn ti lọ mi ò tún ìlú wọn. wọ́n á rí yín bá wọ́n á kàn sí yín báyìí wọ́n á kàn sí yín lára àwọn rẹ́kọ̀dì tẹ̀sán American Special tó di pé travel pẹ̀lú olóògbé Barrister tẹ lọ tẹ jayé káàkiri tí bàbá dẹ́dí ti gbé sínú rẹ́kọ̀dì ń gbé ńgbà tẹ dé Chicago nǹkan ọ̀nà ẹ̀ sọnù ọ̀pọ̀lọpọ̀ boarding pass nǹkan ọ̀rọ̀ alẹ́ náà fẹ́ mọ̀ nǹkan báwo ló ṣe jẹ́ ẹ bá sọ ìgbà yẹn ṣe rí ibo lẹ lọ nǹkan ìlú mélòó lẹ lọ àti pé kí ló fà á tẹ fi mọ bí tẹ lọ́ngbà yẹn ṣé àkọ́kọ́ tẹ máa kọ́ travel nìyẹn ní nǹkan báwo ló ṣe jẹ́ ẹ bá mi sọ. ó dàbí pé bí ẹ̀kẹta tí wàá travel ni ìjọ yẹn a wà ní Chicago a lọ play bẹ́ẹ̀ àti la máa lo bí ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tó ń sì wá bẹ̀ yẹn ó ṣe bákan sálà yìí lọ́la yìí sì láì dúró bẹ̀ yẹn mọ́yìn lọ́la ń padà sí Georgia Atlanta so ẹ̀ ẹ̀ mọ̀ play mọ́jú ni bá a ṣe dé airport wọ́n ní kò tí flight wa ò tí rẹ̀ dì gbogbo wa jókòó báyìí bá a ṣe jókòó kọjú síra wa àwọn tí èmi ọ̀wá aráyè jókòó ń bẹ̀ yẹn mọ́ sí àmì tó wà lẹ́yìn bẹ́ẹ̀ bá fẹ́yìn tira wa èmi kà lọ jókòó lẹ́yìn mi ọkàn sí àyè mo lè sùn lọ nìyẹn àwọn mí náà tún sùn lọ́nu wa o ṣùgbọ́n yẹn mọ̀ pé àwọn ọmọ pé mi wà lẹ́yìn wọ́n jìra wọn nígbà fẹ́ máa lọ wọ́n kàn wọlé lọ yìí wọ́n ti wọlé ní wọ́n ti lọ nígbà tí màá jí báyìí mọ̀kọ́ wọlé ó dàbí pé màá jí kíkó àwọn abẹ́ẹ̀sì rẹ lójú mi kúrò ní kí ló ṣẹlẹ̀ tí máa wo bẹ̀rẹ̀ báyìí ọ̀nà inú fúláàtì kan ní Ìkàrè wọ́n ti ilé ipa síbẹ̀ làwọn èèyàn mi gbà wọlé wọ́n ti wọlé tán àwọn ti tilẹ̀kùn mo gba bí mo tọ́ nínú plane yẹn mo bá pilot yẹn excuse me I miss my flight ní where you going ní Georgia mo ní yes ó ní go to other side ibi tí wọ́n ti tilẹ̀kùn bí tó wọ bẹ̀rẹ̀ wá lórí nǹkan délé àwọn ọmọ tó ẹgbẹ́ máa rìn díẹ̀ ni wọ́n ní ẹgbẹ́ ta ló kú o wọn bá mú níran mi ó kàn dìde bá bọ́ bí gíláàsì bẹ́ẹ̀ mo rí tí plane yẹn lórí fáàsì jáde. lóòótọ́. àwọn ẹni yìí nílẹ̀ yìí. ẹ̀yin lè pariwo kọ́ dúró. ibi tí wọ́n ti bí plane gan wà jìnnà kódà bí wọ́n sọ wọ́n bá ní gíláàsì wọn ò lè rí. mo kọ́kọ́ wò passport mi ń bẹ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ náà Ọlọ́run kan kẹ́ mi tí ń hábọ́ ní paasi yẹn. torí gbà mí mo ìra àwọn ọkàn mi. bẹ́ẹ̀ ni wọ́n á dì í mú bọ́ọ̀. wọ́n kàn pé orúkọ kálukú wọn há fún èmi kàn kó nu lálọ́ báàgì mi báyìí ni mo ṣe sùn nù. ìgbà tí mo dé àrí pé wọ́n ti lọ mo kàn wò pé mi ò ní parí lọ́wọ́ mo kàn níwọ̀n pé wọ́n hábọ́ ní paasi láàárọ̀ ẹ̀ mo kàn wò. mo sì rí mo bá ń bẹ̀ bá lọ bá wọn lórí káńtà. Excuse me, I miss my flight. Only where you go, Georgia. Only Georgia, only you wait 1 hour more. Only okay, thank you. Ó tó fi náà kan àmì pé ní bá ti rí 388 bẹ́ẹ̀ yẹn. Kẹ́ mọ̀ pé ó ti ń gbé yín nìyẹn. Pé ó ti yá nìyẹn ọmọ náà. Ìgbà tó tún wákàtí kan yẹn ibẹ̀ yẹn tó ti kún férò. Òyìnbó yẹn tó wá mi kàn. Ó wà ń wo one by one báyìí. Torí mi, excuse me, the fuel there. Only thank you. Báyìí kú bẹ lọ́wọ́ wọn ti kó lọ lókè tí wọ́n mo ṣe débẹ̀ tí mo nàwó yẹn ṣe wọn báyìí wọ́n ti lù wọ́n yọ tí wọ́n tọ́ yẹ wọ́n yọ ọ́lẹ̀lẹ̀ wọ́n kó ikú fún mi mo wọlé
àtọ́wá ẹgbẹ́ mi ìbá nìkan kan airport ní èmi gan ti sá lọ nìyẹn. ẹ ti wọnú ìlú lọ. ṣùgbọ́n nígbà tí wọ́n máa fẹ́ kúrò ní airport wọ́n á fi èèyàn méjì lẹ̀ Ajímọ̀jéèdì àti Àjọṣe. ok ní Georgia lẹ́mí ni àbí. àwọn ti débẹ̀. wọ́n ti débẹ̀ wọ́n ti lọ. tọ́lọ́ náà ẹ́jìn ọbẹ̀ tó kò sí London náà. àwọn ti wọ̀ gbòòrò lọ. wọ́n á ní káwọn méjì yẹn dúró. ìyàwó ẹ̀lájì ní olùpele olùṣàgbọ̀n olùmọ̀ bá wà ń bí ẹ̀ nílò ọmọ lọ́hùn yẹn. wọ́n bá jókòó wọ́n tó ń pè pé bí bá wà kí n yọjú lẹ́mi tí mo ti bẹ̀rẹ̀ dọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́mi kan jáde bá kan lọ pa Ajímọ̀jéèdì tọkọ rí mi pélé rè ọkọ pé pélé báwo bẹ̀ ọkọ rẹ̀ rìn orí bọ́ lórí iṣẹ́ à ó ní báwo mo ṣe rìn báwo mo ti máa lè ẹnì kan jókòó Mr. Àjọṣe ẹ má pè má o ti dé o abájọ sọ̀rọ̀ ní ń lẹ́bi sí sọ bẹ́ẹ̀ pé tí boarding pass wà lọ́wọ́ rẹ̀ yóò bá wà lù yìí so bá a ti lọ wọ gbòòrò lọ náà nìyẹn. nígbà tí wàá rà lájẹ ó dídì jẹ́ kí Barrister tún wá fi kọrin gbé. ó tó lù mélòó tí ẹ travel lọ pẹ̀lú olóògbé Sikiru Ayinde Barrister ẹjọ lọ. ibi tá a lọ pọ̀ o tó bá yẹ pé London la lọ àti máa ń lọ London òun tóbi gan bẹ̀tẹ̀ a máa ń lọ outside London lọ play bíi Birmingham kìíní kan ṣùgbọ́n Amẹ́ríkà òun pọ̀ burúkú tá a bá ń lọ gbà mí tá a bá yẹ pé gbogbo ẹ̀ láfẹ́ àkọ́kọ́ tá a bá ti bọ́lẹ̀ New York a wọ Georgia ẹ̀ tá a bá dé Georgia a ṣẹ̀ wá wọ Houston Texas Dallas Texas Austin Texas a kọ́ lọ fún gbogbo ẹ̀ yálé lóbi oṣù méjì tá a bá ti lò tán bẹ́ẹ̀ ni a máa padà bọ̀ a lè wá lóbi oṣù kan ní Atlanta Georgia tó rà máa ń lo oṣù mẹ́rin. ẹ bá lọ ẹ dẹ̀ ń ṣeré throughout yìí. à ń ṣeré ni táwọn máa ti gbé lé bọ́ọ̀bì so tàbá ti á rí i pé eré wa ti fẹ́ tán a wà parí eré wa yòókù sí New York ẹ lè wá gbà bẹ̀ a wọlé. máa gbà bẹ̀ wálé bẹ̀tẹ̀ alájí ó try torí ibi omi táwọn mìíràn máa gbọ́kọ̀ lọ alájí àníjẹ́ bá wọkọ̀ ń ṣe tẹ́ lọ rí bíi 7-8 hours kẹ́ tó dọ̀ tẹ́ bá dọ̀ yóò ti rẹ̀ yín ẹja máa lọ airport mo ti wọ plane to like 500 different. ẹ ti fò káàkiri. yes so mo dúpẹ́ lẹ́kọ̀ọ́ lọ́ọ́ máa fọ̀run kálájì kálájì ó ṣe gbádùn àṣẹ kìí ní gàṣẹ nǹkan gbà owó yẹn èmi ò tiẹ̀ rí rò ṣùgbọ́n kọ́ lọ́wọ́ aláàánú jùlọ kọ́ bá ń forí jẹ kọ́ lọ́wọ́ tẹ sáfẹ́fẹ́ rere bí mo ṣe wà náà lónìí náà ọlá rẹ̀ náà mo fi ń jẹ bóyá mi bá ti kú ṣùgbọ́n ọlá rẹ̀ náà ni mo fi ń rí nǹkan jẹ tẹ́mọ̀ lẹ́yìn ìgbò kú tán náà ni o olú tẹ́ǹṣe fún mi náà ni àwọn kan náà ṣe fún mi so láti gbà yẹn mo ti rí i pé ẹni mo fi sọ pé anytime tó bá tún interview mi máa ṣe àdúrà fún yóò yẹn sìn àdúrà lọ́rọ̀ rẹ̀ gbá lọ́dọ̀ tèmi o. kí wàá lẹ́yìn ṣe báyìí sìn ṣé ẹ sì fẹ́ kọrin ni àbí tọ́wọ́n tó ń wò yín tó fẹ́ràn yín tó ní ká gbé yín wá irú àwọn nǹkan lẹ́wọ̀ lẹ́ máa fi ràn lọ́nà fẹ́ kọ́ ṣe fún yín ṣé orin lẹ fẹ́ kọ ni àbí ẹ sọ nǹkan tó wà lọ́kàn yín fún àwọn tó ń wò yín káàkiri báyìí. tí mo fẹ́ ni pé mi ò kọ orin mo ti dàgbà mi ò lè kọrin mọ́ ṣùgbọ́n tí bá ní mọ́tò ọ̀ kásítà ni o ọ̀ mikra ni o ó máa máa gbé nǹkan mi kí jẹ́kújẹ́kú ó máa fi ṣe ilé ayé lọ. kò jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ ti gbọ́ nìyẹn lágbára Ọlọ́run wọ́n kàn sí wọ́n kàn sí bàbá ti sọ pé nǹkan kékeré làwọn fẹ́ táwọn bá ní ayọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan bó jẹ́ ti transport ni bó dẹ̀ tí wọ́n máa fi ṣègboro náà ni ẹ nífẹ̀ẹ́ wọn ẹ̀yin lẹ bèrè wọn ẹ̀yin tẹ̀ wá káàkiri ẹ kàn sí bàbá kẹsẹ̀ fún bàbá kí tó jẹ́ kẹ́ fi nọ́mbà yín sórí afẹ́fẹ́ fún àwọn tó máa pè yín ẹ kọrin fún mi bó jẹ́ lára àwọn orin dakọ̀ ìtẹ̀sọ̀nù Chicago yìí nǹkan kan náà ni ẹ kọ́ fún ara ilé kọ́ gbọ́ látọ̀ ní tẹ́ bá ti wá sàn yẹn tán nọ́mbà tí wọ́n lè pè yín sí ẹ pè jáde kọ́ wọn ara ilé. bàbá mi kan nìyẹn. lọ́jọ́ tá a wá Bálíngà títí l'Atlanta tá ò rí Bálíngà o ọpẹ́lọpẹ́ Àjọṣe pẹ̀lú Múfú àwọn lómùdé lè dá mọ́ ọ̀la o. bẹ́ẹ̀ la wá Tajudeen ní Pélé ní Chicago tá ò rí Tajudeen ni o ọpẹ́lọpẹ́ body pass tó mú dání lẹ́jẹ̀ ká fojú kan Tajudeen ni o. bàbá o kẹ́mu lọ́jà American special nìyẹn ẹ tún gbọ́ mẹ́ ẹ̀kan tètè dá bàbá ẹ pé aago fún wọn tí wọ́n máa pè yín sí tó máa kàn sí. aago mi 081 18 1234
93. ẹ pè lẹ́ẹ̀kan sí bàbá. 081 18 1234 93. ẹ ṣe nọ́mbà bàbá nìyẹn ẹ kàn sí bàbá ẹ kú mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ bàbá gbogbo iṣẹ́ wọn tó ṣe lẹ́ nífẹ̀ẹ́ ẹ ní kí olóògbé Síkírù Àyìndé Barrister àwọn tó bá wọn ṣiṣẹ́ rẹ̀ àwọn tó bá wọn poṣẹ́ pọ̀ rẹ̀ ẹ kàn sí wọn wọ́n ti sọ nǹkan tó wọ́n fẹ́ ẹ dákun torí Ọlọ́run bá mi kàn sí wọn kẹsì ràn án lọ́wọ́ fún wọn kọ́ lọ́n dín báwọn náà ti dì wọ́n á nú ẹni ẹ bá ń dùn wọn nú ó dàgbọ́n pé kò ní sún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe náà nìyẹn bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní kú báyìí o ẹ ní fi àrùn lò gbà ẹ dẹ̀ jèrè ọmọ yín gbogbo yìí tó kù díẹ̀ tó kọ́ lọ́wọ́ bá mi yanjú ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin lólùfẹ́ wa kí yín káàkiri àtúntì gbélé wa fún yín ká ṣe kí ni asáré fún yín lélẹ̀ gẹ́ tó ń dìmú náà nítorí àwọn àgbààgbà bàbá wa ni wọ́n àǹdẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ wọn báyìí tó wà láyé mo dúpẹ́ lọ́wọ́ tájọ po ètò ilé tájọ pò pọ̀ àwọn ìmọ̀ àmì jẹ́ pé àjọ dúró tí ò dẹ̀ nínú wọn láéláé oníṣègùn mo kí yín láwálé mo kí yín pẹ̀lú Joshua tiwọn náà ẹ̀mí ọmọ yẹn ìjíròrò yìí là náà ni ẹ kàn sí bàbá kẹsí kí ni kẹmú ni bàbá dùn ètò àgbààgbà yìí ní alájú bàbá Tajudeen Pélé bó ṣe ń lọ wọn nìyẹn ń bì lọ́jọ́ wà ń bì kò ní bàjẹ́ ó tún di ọjọ́ míì ọjọ́.